أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ọpẹ́ yẹ, adúpẹ́ fún tó ní àṣẹ́kù lórí ojú ọ̀nà Islam, ọba tí ó fi ẹsẹ̀ wa lẹ́nà imani, tó fi ẹsẹ̀ wa lẹ́nà ihsan, adúpẹ́ fún. Kìí ṣe ète wa, kìí ṣe agbára wa la fi bára wa níbẹ̀, àwọn kan náà bára wọn níbòmíì. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní abára wa nínú mọ̀nà, tó ní abára wa nínú ìmọ́lẹ̀ Islam. Ọlọ́run má jẹ́ kí a rí àdánwò tí ó gbé wa kúrò nínú Islam. Ọlọ́run má láíláí yẹ ẹsẹ̀ wa kúrò níbi imani, má yẹ ẹsẹ̀ wa kúrò níbi ihsan. Ọlá àjọ kan ṣoṣo Ọlọ́run, ọlá Muhammadu Rasulullah, ọlá sallallahu alayhi wa sallam. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi ní dédé àkókò yìí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọlọ́run jẹ́ a ṣe ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé, jẹ́ a máa rí wọn ṣe nínú ẹ̀sìn mọ̀nà, jẹ́ a máa rí wọn ṣe pẹ̀lú àlàáfíà àtàzìkí tọ́pọ̀ àti fàyàbalẹ̀. Ọlá àjọ kan ṣoṣo Ọlọ́run. Ìrántí Ọlọ́run tá ń bá bọ̀ fúnra wa, òun náà la tún fẹ́ máa tẹ̀síwájú nínú ẹ̀, nínú Suratul Asr, súrà tọ́lọ́run fi ṣàlàyé ayé. Allahu akbar. Súrà tọ́lọ́run fi júwe ẹ̀sìn. Al-Imam Shafi'i rahimahullahu ta'ala ó ní Suratul Asr ó ti tó tí súrà mi ò bá sọ̀kalẹ̀ mọ́. Suratul Asr nìkan ó ti ṣàlàyé gbogbo Islam. Reason tó fi ṣàlàyé Islam wà á padà mọ́ nínú àlàyé tá a fẹ́ ṣe lénìí. Ẹni pé tọ́lọ́run ò bá sọ súrà mi kalẹ̀ lẹ́yìn Suratul Asr ó ló ti tó. La fi rí àwọn sahaba kan ridwanullahi alayhim, nínú àwọn sahaba nabi tí al-Imam Hakim an-Naysaburi tí ó gba report wọn wá nínú Mustadraku rẹ̀ wípé report náà dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ ń pé tí wọ́n bá fẹ́ túká gbogbo ìjókòó àbí ìpàdé tí wọ́n bá bára wọn pàdé, tí wọ́n bá fẹ́ túká wọn wá ka Suratul Asr fúnra wọn. Wọ́n tẹ̀wọ́ ka Suratul Asr fúnra wọn kí wọ́n tó túká lérí ìjókòó ni. Àdẹ̀rẹ̀ àwọn tí wọ́n mọ̀ ń practice ẹ̀dìsín ọkọ̀ mọ̀ láwọn Indonesia, Malaysia, gbogbo ìjókòó ẹ̀sìn àbí ìjókòó meeting àbí kódà ó bá jẹ́ class lecturer ó bá wọ class tó bá fẹ́ jáde kó tó jáde wọn ní ẹ̀jẹ̀ ka Suratul Asr. Wọ́n ní practice yẹn tọ́pọ̀ lọ́dọ̀ tiwọn, àwọn sahaba ni wọ́n pilẹ̀. Ìyẹn jẹ́ kan nínú àwọn example ìgbìyànjú ẹ̀sìn táwọn sahaba ṣe tí wọ́n rí látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. Ibẹ̀ kọ́ la fẹ́ yà sí. In tó jẹ́ wọn máa ṣe bẹ́ẹ̀ ni pé pàtàkì kan bẹ fún súrà yìí. Ẹ̀yin náà wà tíjọ́ ìta ti ń gbé yẹ̀wò kó máa wá gbé sínú life rẹ pé ṣé life rẹ ń really reflecting tí súrà yìí ń sọ. Ìgbésí ayé rẹ ṣé ń tẹ̀lé tí súrà yìí ń sọ. Ǹjọ́ tí ẹ mọ̀ pàtàkì ìgbésí ayé rẹ, ǹjọ́ mọ̀ pàtàkì mímí lókè mímí lọlẹ̀ tọ́lọ̀ ń fún ọ láǹfààní ẹ̀. Táwọn òkú ta ni wọ́n ti kú ń tàn mọ́ káwọn padà wáyé wá l'opportunity yẹn 30 minutes ti tó wọn láti ṣàtúnṣe gbogbo ohun tó bàjẹ́. Gbogbo ohun tó bàjẹ́ tán fi dẹni tọ́lọ̀ ń jẹ níyà nínú sàárè, tán fi dẹni tọ́lọ̀ ń jẹ níyà lágbàáyé táwọn òkú wà. Wọ́n ní 30 minutes ti tó wọn láti ṣàtúnṣe. Ìwọ wá ní 30 minutes ó ní 1 hour, òun lo ọdún, òun lo oṣù mọ́ṣù nínú ayé, ọ̀wárí nǹkan gidi kan fi achieve nípasẹ̀ ìsúnmọ́ Ọlọ́run. Ọdún tuntun la mú yìí. Ọdún tuntun tá a mú, kálukú ń ṣàdúrà kọ́lọ́run jó wọn orówó sọdún tuntun, kọ́lọ́run jó wọn orí àlàáfíà ṣe, kọ́lọ́run jó wọn orí fàyàbalẹ̀ ṣe, kọ́lọ́run jẹ́ kí tòun kó wọn láṣeyọrí ńbẹ̀. Kò sẹ́ni tí ń ṣàdúrà kọ́lọ́run jẹ́ kí ẹ̀sìn òun nínú ọdún yìí kó tún bẹ́tà tọdún tó kọjá. Ó ṣàdúrà rẹ̀ àbọ̀ ọ̀nà ti ṣe pé kó tún súnmọ́ Ọlọ́run sí nínú ọdún yìí ju tàtẹ̀yìnwá lọ. Àwọn ẹ̀ṣẹ̀ wo ló ti palẹ̀ má àti jùlẹ̀ nínú ọdún yìí pé kó bá ọdún tó ti kọjá kó bá a lọ kó túbà rẹ̀ kó fi máàkì ẹ̀ pé ọdún tó kọjá lọ o ń lo ti ṣẹ̀ṣẹ̀ báyìí gbẹ̀yìn. Alhamdulillah, láti gbà tọdún yìí ti bẹ̀rẹ̀ o ti túbà pé o tún dé díẹ̀ mọ́. O ṣe bẹ́ẹ̀ ọkàn celebrate ọkàn dunnú ni pé gbogbo ọdún tó bá ní láyé iná lọ́dún ẹni tó ń tẹnumọ́ nìyẹn. O gbégbèsí ayé rẹ̀ yẹ̀wò sóun súnmọ́ Ọlọ́run sí ni àbò ń dọ̀tọ̀ Ọlọ́run sí. Lọ́lọ́run dẹ̀ ń búra pé wal asri mo fi gbésí ayé rẹ̀ búra. Innal insana lafi khusrin. Ọ̀n pàdánù rẹ̀, ọ̀n pàdánù chance tí mo fún ọ yìí ń dẹ̀ ń tán lọ ń dínkù lójoojúmọ́. Kò sẹ́ni tí ò ní pàdánù. Ọlọ́run ní wal asr innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat وتواصوا بالحق وتواصوا بالصبر. 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 وتواصوا بال
wàtàwá illa alladhina amanu wa amilu solihat ńbẹ̀ la bá tafsiri dé. Ọlọ́run ní kò sẹ́ni tí ò ní wà nínú òfò, inú òfò ní gbogbo wa wà. Ọlọ́run la deep níbẹ̀ gbogbo wa pàápàá. Kò sẹ́ni tí ò máa pàdánù. Ó láwọn nǹkan tí ò ní pàdánù. Ọ̀nà tó lè fi invest life rẹ, ní tó lè fi life rẹ invest sí, tó fi ní dẹni àdánù, tó fi ní pàdánù ayé rẹ, Ọlọ́run wá fẹ́ sọ fún wa lénìí. Ó ní illa alladhina amanu wa amilu solihat. Àfẹni tó bá invest time tiẹ̀, ìgbà tiẹ̀, ọjọ́ orí rẹ tó fi invest ẹ̀ síbi amanu, ibi ìgbàgbọ́. Wa amilu solihat àti iṣẹ́ rere. Wa tawasaw bil haqqi àti ìgbaniníyànjú dáadáa. Ó ń support oore, ó ń promote oore ní gbogbo ìgbà. Ọlọ́run ní tó lè fi time rẹ ṣe, tó lè fọjọ́ orí rẹ ṣe, tó fi ní kábàámọ̀ nìyẹn. Wa tawasaw bis sabri tó dẹ̀ tún promote sùúrù àti ìrọ́jú ní ojú ọ̀nà Ọlọ́run ọba. Nǹkan mẹ́rin ńlọ́lọ́run júwe ń pé aligbáyé wa ṣe tá a fi ní kábàámọ̀ ní ọjọ́ àlùkìyámà. Gbogbo ẹni tó bá rí nínú ẹni táwọn èèyàn ń bàbàrà nínú ayé, scientist ńláńlá, professor ńláńlá, táwọn èèyàn sọ pé orúkọ eléyìí ò lè parẹ́ mọ́, òun ló ṣe plane, òun ló ṣe mọ́tò tí gbogbo wa ń gùn, òun ló invent kinní kan, ó kọ dúdú wọn ń bọ̀ wá parẹ́. Àfihàn mẹ́rin, àfẹni tó bá ní quality mẹ́rin yìí lára. Orí àwọn kan ti jẹ́ scientist ṣáájú, láwọn tí wọ́n tún ní agbára ju ti agbára tiwa lọ. Àwọn ìjọ Thamud tá ń pè ní Thamudawa, tó bá lọ sí Ordon, tó lọ sí Jordan, ìlú tá ń pè ní Jordan, tó lọ wo àwọn orípa jọ̀ǹjọ̀ǹ tí ń bẹ ńbẹ̀, lọ wo àwọn ilé tí wọ́n kọ́, àwọn infrastructure tó lágbára àtàwọn construction tó lágbára, tó mọ̀ ohun kí bó ni wọ́n ṣe kọ́rú eléyìí. Tá bá fẹ́ kọ́ ní èní, á ṣe ìyálàyà wàhálà ní ilé gíga. Àpáta wọn fi ń kọ́lé, àpáta gẹ́gẹ́ ni wọ́n modify, ni wọ́n máa fi kọ́ ilé. Àpáta ni wọ́n lò ni wọ́n fi ń kọ́ ilé. Wọ́n kọ́ parliament síbẹ̀, wọ́n kọ́ lé ìgbafẹ́ síbẹ̀, wọ́n ní design tí kódà bá fẹ́ ya picture rẹ̀ kò sí bí lens rẹ̀ ṣe fẹ̀ tó, kò tún ní káàbọ̀rọ̀, ó tóbi ọ̀fẹ́. Wọ́n wá ṣe design náà tí ọjọ́jú gan. Wọ́n máa ṣe bí bóyá àwọn kan ló ṣẹ̀ṣẹ̀ ṣe láyé ìsìn. Kódà àwọn tí ó bá ṣe láyé ìsìn wọ́n ṣe yàlàyà wàhálà. Wọ́n ti ṣerú ẹ̀ sẹ́yìn tó ń ti bí orúkọ wọn parẹ́ nínú ayé. So nǹkan mẹ́rin ló lè ṣe nínú ayé tó kọ̀ rí òfin ní parẹ́. Torójú àlàláyé tá a wà yìí à ń lálàá ni o. Ọ̀dọ̀gbọ́n kan ní an-nasu niyamun, ojú oorun làwọn èèyàn wà idha ma matu intabahu, tí wọ́n bá jí ni wọ́n tó máa ń tají. Ìyẹn pé nígbà tí wọ́n bá kú ni wọ́n tó máa ń tají. Ilé tó ń kọ́ ojú oorun ló ti ń kọ́lé. Gbogbo ọwọ́ tó ń ralẹ̀ ojú oorun ló ti ń ralẹ̀. Àkúnṣe yẹn máa jí sójú ayé, ojú tó lálàá ipò kọ́lé lójú oorun kọ́ wá rí lé yẹn. In physical tó bá jí ò ní rí mọ́, ó ti bá oorun lọ torí àlá lásán ni. Yorùbá sì máa dáṣà pé àlágọ̀ kò sí ń tá ló lè gbé wá. Bẹ́ẹ̀ láyé tá à ń gbé yòówù náà gọ̀ torójú àlá la wà ń bẹ̀. Ẹni bá kọ́lé ọ̀ ń kọ́lé lójú àlá ni. Tó bá ra mọ́tò nínú ayé yìí, ó ra mọ́tò lójú àlá ni. Gbogbo àṣeyọrí tó ń kà nínú ayé yìí pátápátá tí ò mú tẹ̀sìn lọ́wọ́, òun kó nǹkan jọ lójú àlá ni. Tó bá jí, tó bá kú, ò ní rí mọ́ gbogbo ọ̀vanìjì. Ìyẹn là ń sọ fúnra wa. Ní inú Suratul Asr Ọlọ́run ní illa alladhina amanu. Nǹkan mẹ́rin yìí ló lè ní quality tó fi máa sọ ipò ra achievement nínú ayé. Ìyẹn ni pé lójú àlá tá a wà, nǹkan mẹ́rin yìí ló lè dì mọ́wọ́. Tẹ́sí pé nígbà tó bá jí tán wàá tún realize pé ó tẹ̀lé ọ jí. Al-iman, kó gbọ́ Ọlọ́run ọba gbọ́. Tó bá ti gbọ́ Ọlọ́run ọba gbọ́ nínú ayé yìí, ó sọ nínú ayé púpọ̀. Nǹkan tí ó yẹ kó dẹ́rùbà ni ó máa dẹ́rùbà ọ́, àjẹ́ ó máa dẹ́rùbà ọ́, oṣó ó máa dẹ́rùbà ọ́, àwọn ológun ó máa dẹ́rùbà ọ́. Ẹ̀mí rí ó wá pín yẹlẹyẹlẹ káàkiri. Ẹ̀mí rí ó pín yẹlẹyẹlẹ káàkiri, ó wá tutù, ó dẹ́gọ̀ nínú ayé nítorí pé kò sí ìmánì nínú ẹrù rẹ̀. Illa alladhina amanu wa amilu solihat. Tó bá ti ní ìmánì, tó gba kádàrá gbọ́, ò ní pẹ̀gàn. Ẹni bá gba kádàrá gbọ́ ṣe máa pẹ̀gàn ọmọlàkejì. Tó ń kọ́ Ọlọ́run ló tó lágbájá bẹ́ẹ̀, tèmi náà ń bọ̀ wá. Tó bá ti gba kádàrá gbọ́, ò ní sọ pé ẹnìkan ní ojú orí promotion. Ẹ̀mí rẹ̀ ó balẹ̀, ó ní sùúrù, ó wà nínú wà rẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó wà nínú wà rẹ̀. Tó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ tó sì gbàjọ́ kan ìgbọ́n pé ó ṣòṣìrò, ò ní ṣàbòsí fọmọlàkejì. Ìmánì ọkọ̀ ní wà. Ìmánì ni máa kọ́yàn ní wà. Àwọn kan máa dáṣà kan lẹ̀ Yorùbá pé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ni wà. Ìwà tẹ̀sìn ọlọ́lọ́tọ̀ọ̀tọ̀ o. Ẹni tẹ́ bá jírí tí ó bá níwà, ń tọ̀ wọ́n lẹ́sìn ni. Kò ní ìmánì ni. Torí pé ìmánì àtàkídà àti gbàgbọ́, ìwà àti gbàgbọ́, àkídà wọ́n jọ dira wọn mú ni.
ẹni tẹ́ bá rí tó bá ní ìgbéraga kò lákìídà kò ní ìmánì torí pé nínú àkìídà náà ni ìwà tí ń jáde ìgbàgbọ́ tí ń bá ń bẹ nínú ọkàn yẹn nìyẹn máa fi hùwà jáde ẹni tẹ́ bá rí tó bá ní ìtẹríba ẹ̀mí rẹ̀ lọ́rọ̀ lójú ní tẹríba illa alladhina amanu ńjọ́ tó bá ti ní ìmánì tó yẹ kóró ìwà rí ọmọ dáa wa amilu solihati ọwọ́ àrọ̀rùn yóò wá jẹ́ sípò tí méjèèjì kó papọ̀ illa alladhina amanu tó bá ti ní ìmánì nínú ọlọ́run tó gbájọ́ kan ìgbọ́ tó gba àwọn òjíṣẹ́ gbọ́ wa amilu solihati irun kíkí ọmọ rọ̀ ọlọ́run wa amilu solihati àwẹ̀ gbígbọ́ ọmọ rọ̀ ọlọ́run wa amilu solihati sàárà àṣìṣe ọmọ rọ̀ ọlọ́run tó ti mọ̀ pé náwó dànù náwó máa ń tí ń wá náwó máa ń tí ń wá náwó kì í ṣàpà àlùbáríkà ní ń wá torí ipò tí wọn kékeré náà dànù kódà báwọn tó ọba náà fún ọba mọ̀ fún ọ ẹ̀mí èrè ọba lẹ̀ pé àwọn kọ́ mọ náà fún ọlọ́run náà mọ náà fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀mí rẹ̀ sì bá tilẹ̀ síjọ́ kan yìí pé owó tí ń ná yìí wọ́n fi ń bá mi tọ́jú nǹkan kan kalẹ̀ lálìjẹ́ náà ni ẹ̀mí rẹ̀ balẹ̀ ìgbàgbọ́ yẹn wà ìgbàgbọ́ ló fi ná ló fi káyé tó ná ló fi jọ àpá lójú àwọn èèyàn gbígbà pé ọmọ rírì owó illa alladhina amanu ẹni bá ní ìmánì ni ó gbádùn ayé ìyẹn ni pé n tó lè fi ọjọ́ orí rẹ ṣe tọ́dẹ̀ rìpọ́ọ̀tù fọlọ́njọ́ àlùkìyàmọ̀ pé tí mo fa ayé mi ṣe ni tọ́lọ́wọ́n dẹ̀ wẹ́lkọ̀mù rẹ pé wáyé asán òun ni ìmánì kọ́ gbọ́lọ́ngbọ́ tí ó bá ti sí ìmánì nínú ẹrù rẹ wáyé asán ni o ó bá jẹ́ pòfẹ́sọ̀ nínú ayé ó bá jẹ́ bílíọ̀nìà wáyé asán ó tòṣì ju gbogbo èèyàn lọ tó bá ti ní ìmánì nínú ẹrù rẹ kò sírú owó tó wù kó ní olówó lójú àlá lásán ni tó bá jí ò lè rówó yẹn mọ́ Allahu Akbar ẹ jẹ́ afúnra wa lọ́gbọ́n kan ọlọ́run tó wọ́n bá payé rẹ ọ̀wọ́n pàdúdú tí ń bẹ ń bẹ̀rẹ̀ pátápátá ọgbọ́n wo ni ń bẹ ń bẹ tàbí gbogbo tí ń bẹ lérí ilẹ̀ ayé gbogbo ilé tá a kọ́ síbẹ̀ gbogbo property tó fi máa ṣọ tá a wọ̀ sọ́rùn gbogbo ẹ̀ ní ọ̀pá rẹ tọ́lọ́run bá fẹ́ payé rẹ ìgbà tọ́lọ́run bá wá jí wa nù sàárè a máa wá wo ilé ayé kò ní jọ ilé ayé tí tá a ti kúrò kò ló ń jọ ilé ayé tá a kú ń bẹ̀ kí ló fà á tọ́lọ́run fi fẹ́ ṣe bẹ́ẹ̀ ó fẹ́ fi yé wa ikú ju àlá ni gbogbo ń ta àkójọ nílẹ̀ ó mọ kí á kú kọ́dẹ̀ gbé wa dìde nígbà tí ó bá gbé wa dìde ká máa rí gbogbo ilé tá a kọ́kù láyé ká máa rí ká àdúgbò àwọn lágbájá kọ́ nìyẹn nígbà tá a ṣì wà láyé ọ̀nà yànàpájà kọ́ nìyẹn ọ̀nà agége kọ́ yìí ọ̀nà iraq kọ́ yìí ọ̀nà saudi kọ́ yìí ká máa rí gbogbo bá ti fayé lẹ̀ ká máa rí gbogbo ẹ̀ lẹ́yìn tó bá jí wa nígbà tá a bá kú tán kí ló dé tó fẹ́ pa gbogbo ẹ̀ rẹ́ jẹ́ pé gbogbo tọ́mi ènìyàn invent tó jẹ́ pé man made ni tọ́mi ènìyàn fix sáyé ọlọ́run ó destroy gbogbo ẹ̀ yóò wá kú ilẹ̀ nìkan ni ó kù yóò wá jí wa ń tuntun á máa wọlé ayé kódà kò tún ní sáṣọ ọlọ́run wa hòhò ní gbogbo owó wà nígbà tó bá jí wa ó fẹ́ fi yé wa pé iṣẹ́ rí gbogbo tẹ́ ẹ kójọ yẹn tẹ́ ẹ pè nílé tẹ́ ẹ pè nílẹ̀ tẹ́ ẹ ń tì torí ẹ para yín tẹ́ ẹ pè ní mọ́tò àti pléènì àti dodo tí ń jọ yín lójú ẹ ṣe bíríìjì ṣe infrastructure máa pa gbogbo ẹ̀ rẹ́ nísìn bí ilé tálàǹtà kan kọ́ tọ́jú tá kàn fi ọwọ́ tá kàn fi nù dànù tá kàn fi kó nílẹ̀ láàrin ìṣẹ́jú kan tí ò tiẹ̀ ní tó ṣẹ́jú bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe gbogbo tá ń tì torí ẹ̀ kú yìí ó fẹ́ fi jí ó yé wa pé ó kéré jù ojú àlálẹ̀ ti kó gbogbo ẹ̀jọ́ ó yẹ jí sínú reality wákàṣáfúnà áńkàgì tọ́ àkà n tó dí ọ lójú èdídí tó dí ọ lójú pé mo fẹ́ kọ́lé mo fẹ́ ralẹ̀ tí ò jí orí tọ́lọ́run ṣe ọjà mo fẹ́ tajà kò jí ọ lọ mọ́ṣáláṣí wákàṣáfúnà áńkàgì tọ́ àkà gbogbo tó dí ọ lójú yẹn ọlọ́run láka kúrò báyìí ò ní rí gbogbo ẹ̀ mọ́ bàbá sọ̀rọ̀ kàlíyà ọmọ hadid ojú rí ọ wá clear kedere ọ ṣẹ̀ṣẹ̀ wá rí reality gẹ́gẹ́ ojú rí ọ wá já ọlọ́run ní illa alladhina amanu wa amilu solihat ẹni bá nígbàgbọ́ tó dẹ̀ ṣiṣẹ́ rẹ̀ nìkan ní ó rí ìyẹn nìkan ló lè rí mú wá bá ọlọ́run ọba gbogbo yòókù nínú owó nínú ọmọ nínú gbogbo tíyẹn máa kójọ láyé pátápátá kò sí ìtò lè fi jíṣẹ́ fọlọ́run ọba ń bẹ̀ tọ́wá ẹ́sìkì yẹn ló ń ná gbogbo táìmù rẹ lélẹ́rí ló ń ná gbogbo ọjọ́ orí rẹ lélẹ́rí ó achieve nínú ayé ó lò sí níyàn nínú ayé ó ní property tó ṣe dáadáa ọlọ́run wá fẹ́ dákọ̀ ẹlẹ́ẹ̀kẹta tẹ́lẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kínní ni amanu onígbàgbọ́ nínú ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run onígbàgbọ́ nínú màláíkà onígbàgbọ́ nínú ọjọ́ kan yìí onígbàgbọ́ nínú kádàrá wa amilu solihati ọdẹ ń wùwà rẹ̀ òun kírun òun gbàwẹ̀ òun ṣe dáadáa sáwọn òbí òun ṣe dáadáa sẹ́bí òun ṣe dáadáa sọ́rẹ̀ òun ṣe sára àdúgbò òun ṣe bọ́lọ̀ ti fẹ́ kọ́ ọ máa ṣe. watawasaw bil haqqi ó wá gbódodo dání máa bá wọn promote òdodo kí lè tọ́lọ̀ ń fi kẹta yìí kùn sẹ́rí kínní àti kejì bí wo ṣe dáa tó ṣe jẹ́ ní eré nìyẹn
watawasaw bil haqqi bẹ́ẹ̀ni kejì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà bóun náà ó ṣe jẹ́ ní ire tí òfin ní jẹ́wọ́ nìkan lẹ́ ní ire bọ́mọ rẹ̀ ó ṣe jẹ́ ní ire bíyàwó rẹ̀ ó ṣe jẹ́ ní ire bí mọ̀lẹ́bí rẹ̀ ó ṣe jẹ́ ní ire báwọn ọ̀rẹ́ rẹ̀ náà ó ṣe jẹ́ ní ire bára àdúgbò rẹ̀ ó ṣe jẹ́ ní ire ìní watawasaw bil haqqi wà fún. Ọlọ́run ò fẹ́ kó wá bá wọn lẹ́ni ire nìkan pé Ọlọ́run tí wọ́n ń ṣe láyé ọkàn mi o èmi ṣe dáadáa ń tèmi èmi ò rí tiwọn rò. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ó fẹ́ kó orí tàwọn ẹnì kejì náà rò bó làwọn náà ó ṣe dáadáa. Kò sí mọ̀nà wọn lọ́wọ́ rẹ o àmọ́ gbìyànjú bá dára rẹ bá ṣe mọ́. Ọ wá ní sọ pé èmi ò kéwù ẹ ti rí nǹkan èmi ò kéwù àwọn bá kéwù nìkan wáàsí wọ́n máa ṣe wáàsí wọ́n máa ṣe wàásù ó ti rọrùn. Kódà bó kéwù ó lè yá àyàn mọ̀ràn tó dáa. Kódà bó kéwù ó lè share lecture tó bá dáa. Lecture tí wọn náà bá rí lórí social media àbí gbogbo tó bá wù kó bá pàdé ọ̀rá CD kan ní tó ń pa wáàsí ìdá fún ọmọ rẹ gbọ́ fún ìyàwó rẹ gbọ́ fọ́rẹ́ rẹ gbọ́ fún ará àdúgbò rẹ àbí fowó rẹ promote ntọ́ dáa. Ó kéwù tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ olówó lọ́wọ́ àbó mọ̀ nípa nǹkan kan tó lè fi promote ntọ́ dáa táwọn kan ṣe ń tòsí rẹ wọ́n náà ná kíní yẹn fi promote ẹ̀ nínú watawasaw bil haqqi lọ́wọ́ bá wọn gbódòdó dání wọ́n náà bá wọn tẹ́wọ́ tán bá ń gbódòdó bá wọn gbé. Watawasaw bil haqqi watawasaw bis sabri. Ìmọ̀ yá yẹn lẹ́nu tí yẹn bá wọn kí n bí tá a lọ ayé dé yìí èé ṣe tí ohun bàjẹ́ láwùjọ ohun òdodo lọ. Ohun bàjẹ́ ọ láwùjọ ohun òdodo lọ. Ohun òdodo ń dún bí ìgbà kó ti fẹ́ kú. Àbí òsódodo mọ́ ni ìyẹn wọ́n pé àbí òsódodo mọ́ láyé ni àbí òsì nǹkan rí mọ́ láyé ni. Bẹ́ẹ̀ ni nǹkan rẹ kù ohun rẹ̀ àwọn èèyàn echo volume ẹ̀ ni. Tí fídíò burúkú kan bá jáde sórí social media nísìnyí ẹ mọ iye èèyàn tí ó share rẹ̀ àwọn tó share rẹ̀ yìí náà wọ́n ń complain pé ayé ti bàjẹ́ àfa o wàláhì ayé ti bàjẹ́ ìríkùrú lókù tá à ń rí lórí social media ta ní share rẹ̀ ta ló jẹ́ ó go viral ṣe bí wọ́n náà ni kìí ṣe ẹni tó rìkọ́dù ẹ̀ nígbà tó ti rìkọ́dù òun ti sọ ọ́ lẹ́ ń tiẹ̀ nínú ìgbọ́kúgbọ́ nínú ìrúkìrì nínú ọ̀rọ̀ tí ọ̀dà àwàdà burúkú àwọn èèyàn náà wọ́n ń share rẹ̀ àwọn tó ń share rẹ̀ yìí náà wọ́n tún complain nípa ayé bàjẹ́ àwọn èyí tó dáa ṣé wọ́n share rẹ̀ ọwọ́ àfàjọ ẹ́sìkì ohun rẹ̀ ológan kò sẹ́ni tí ń raise volume ẹ̀ ohun burúkú lókù táyé ń gbọ́ wá dàgbà pé òṣòre mọ́nú ayé bẹ́ẹ̀ ni àjọ fọwọ́ àjọ gbé oore lárugẹ ní watawasaw bil haqqi ni ò sí mọ́ Ọlọ́run ní watawasaw bil haqqi báwọn gbé ntọ́ba dáa ntọ́ba jódodo ntọ́ba jóore ẹ̀sìn báwọn gbé lárugẹ watawasaw bis sabri tẹ́ ẹ bá wá ń gbé nǹkan rí lárugẹ ẹ mọ̀ kan problem ń bẹ ẹ bá jódodo dání yóò mọ̀ jó yín lọ́wọ́ ẹ kan ìṣòro toráyé ò ní fẹ́ tó kúrò ní òdodo watawasaw bis sabri àfi kẹ́ ẹ ní sùúrù lérí ẹ̀ àfi kẹ́ ẹ ní sùúrù lérí ìrun kíkí àfi kẹ́ ẹ ní sùúrù lérí àwẹ̀ gbígbà àfi kẹ́ ẹ ní sùúrù ẹ rí i pé àyà yìí ti kó gbogbo nǹkan tá à ń ṣe nínú ẹ̀sìn sínú wọn ni kò ní gbàgbọ́ ìyẹn ṣe ọkàn kọ wa amilu solihat iṣẹ́ ara gbogbo tí ẹ tà ń fara ṣe nínú iṣẹ́ rí òun nìyẹn watawasaw bil haqqi wá promote ẹ̀ jẹ́ káwọn ọmọ rẹ̀ ó máa ṣe dáadáa jẹ́ káwọn ọmọ rẹ̀ tún máa sáré bí wọ́n ṣe lẹ́sìn jù wọ́ lọ máa sáré bí ìyàwó rẹ̀ ó ṣe lẹ́sìn jù wọ́ lọ pé àwo kéwú àmọ́ níbi tí àwa bá dé ìyàwó ọmọ owó tún ṣe jù bẹ́ẹ̀ lọ kó wọn sí Islamic school nígbà tó bá lọ́pṣàn rẹ̀ school conventional one ní non-Islamic school ní Islamic school ní kí lè tó fẹ́ kó ọmọ lọ school tí èṣe ti mùsùlùmí kó wọn lọ bí tí wọ́n ti kọ́ wọn ní Ọlọ́run tí wọ́n mọ̀ kọ́ wọn Qur'ani díẹ̀díẹ̀ tí wọ́n mọ̀ kọ́ wọn l'Arabic kó wọn lọ lé kéwú gbogbo bí tó bá mọ̀ pé ọ̀ṣà associate àwọn ọmọ rẹ̀ mọ́ tí wọ́n fi dẹ lẹ́sìn gbìyànjú bẹ́ẹ̀ kódà tí wọ́n bá tiẹ̀ láǹfààní rẹ̀ tó ti wọn. gbìyànjú ń pọ̀ fẹ̀sìn tọ́ àwọn ọmọ rẹ̀ ìmúra wọn jẹ́ ọmọ jẹ́múra ẹ̀sìn ọ̀rọ̀ wọn jẹ́ ọmọ jọ́rọ̀ ẹ̀sìn watawasaw bil haqqi nìyẹn ìwọ náà bá wọn gbódòdó dání. Anabi sallallahu alayhi wa sallam lójú ogun Khaybar nígbà tí wọ́n lọ jagun Khaybar láì ní fa ìtàngùn ó ní tọ́fà ogun Khaybar tí a nílè mẹ́nu débẹ̀ wọ́n wà lójú ogun yẹn àwọn ará Khaybar ti rọ wọ́n ní ọgbà tó sọ̀ráǹdì wọn ọfà tí wọn ò rógun yẹn jà wọn ò rí bí penetrate dáadáa sallallahu alayhi wa sallam àtàwọn sahaba rẹ̀ tí wọ́n bá ti wá sígun níjọ́ kínní tí wọ́n já ilé oṣù wọn ò ní rí nǹkan kan ṣe níjọ́ kejì bẹ́ẹ̀ níjọ́ kẹta bẹ́ẹ̀ Ànábì dẹ̀ ń gbé àsíá ogun fún èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ níjọ́ kọ̀ọ̀kan gbogbo àwọn tí wọ́n ń lọ wọn ò rí ìjà wọn ò rí break ó wá dijọ́ tí Ànábì fẹ́ gbé fún ẹnìkan wá ń pé làwọn tó yà nà rọ yàtà gàdàn tó bá di láàárọ̀ ọ̀la o màá gbà sí ààyè fún rajulan arákùnrin kan yuhibbuhullahu wa rasuluhu Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ ń tọ̀hún gan Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ só ń tọ̀hún gan gbogbo àwọn sàhábà wa ń fẹ́ kó já wọn nítorí gbogbo aláìsùn
gbogbo ẹni tí ń sin náà tí ń kírun tí ń fojoojúmọ́ ṣe wàhálà nídìí ẹ̀sìn yóò wùn kó wọn rí result iṣẹ́ tó ń ṣe pé ṣé tí ń ṣe ṣọ́lọ̀ tí ẹ̀ recognize ẹ̀ kí tiẹ̀ ní position mi lẹ́ni tí mo ń sọ̀rọ̀ yìí lọ́dọ̀ Ọlọ́run ṣé ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ni mí ni abẹ́ni ìkórìíra Ọlọ́run ṣọ́lọ̀ tí ẹ̀ recognize mi ní sánmọ̀ ṣé mo tiẹ̀ níyì lọ́dọ̀ Ọlọ́run ṣé nígbà tá Ànábì ti wá ní tó bá di lọ́la àṣìá yìí ẹni tí mo fẹ́ gbé fún ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tá Ànábì nífẹ̀ẹ́ sí púpọ̀ ni gbogbo sàábí ń tàn mọ́ kọjá wọn nítorí kó lè jẹ́ sí pé àwọn ti rí result iṣẹ́ àwọn kí alhamdulillah Ọlọ́run nífẹ̀ẹ́ mi Ànábì náà nífẹ̀ẹ́ mi wọn àwọn òkúta ní ọjọ́ nígbà tílẹ̀ mọ́ kálukú ti pé bíbà sẹ́nu ọ̀nà Ànábì ń pé láti fẹ́ gbọ́ result iṣẹ́ wọn Ànábì wa béèrè pé Ali ńkọ́ kò sí Ali nítòsí wọn ní ojú òun náà wà lójú ogun o àmọ́ kò sí nítòsí Ànábì ńjọ́ náà wọn ní Ali ojú ń dùn bẹ́ẹ̀ ni ojú ń yọ lẹ́nu tòótọ́ ẹ̀yìn ojú kan rẹ̀ ọ̀làlàáfíà wọn á lọ mú Ali wá tòun tójú ti ń dùn Ànábì wa mú ìtọ́ ẹnu rẹ̀ ó fi ra Ali lójú ojú Ali sì clear lẹ́ẹ̀kan náà yẹn ń jẹ́ kan nínú mojizatu Ànábì nínú àwọn àríṣèmọ̀ àti karamatu tó ṣẹlẹ̀ sí Ànábì sallallahu alayhi wa sallam ìṣẹ̀lẹ̀ ẹjọ́ òun jẹyọ̀ kan bẹ̀ tí gbogbo aláàfáà máa dákọ̀ wọ́n ní tí Ali fi kú ẹyin ijú tá Ànábì bá tutọ́ sí njọ́ náà lórí iná jù nínú ẹyin ijú rẹ̀ méjèèjì Allahu akbar Ànábì tutọ́ sí lẹ́ẹ̀kan náà ẹyin ijú yẹn dẹ̀ gbogbo tí ń ṣe ẹyin ijú yẹn dẹ̀ ọdẹ lọ lẹ́ẹ̀kan náà Ànábì ní Ali mo fẹ́ gbà ṣe àyè fún gbogbo àwọn yẹn bá ń kí Ali kú oríire pé wo báríkà àṣìwọ̀ lọ́lọ́run nífẹ̀ẹ́ jù àṣìwọ̀ l'Ànábì nífẹ̀ẹ́ jù nínú gbogbo wa ibi tí inú Ali tí wọ́n ń lò ṣe mọ̀ pé jagunjagun ẹni tó dẹ̀ já kí èèyàn tó nífẹ̀ẹ́ ogun ni Ali ibi tí inú rẹ̀ ti ń dùn tí ń yọ̀ Ànábì wa ń pé kì í ṣe dùnnú kì í ṣayọ̀ bẹ́ẹ̀ ti pa wọ́n bẹ́ẹ̀ ti jà wọ́n lógun kọ́la intend yẹn kọ́la bá wá sójú ogun Ali la an yahdiya bika Allahu rajulan tọ́lọ̀ ń bá lè fẹ́ nìkan mọ̀nà nínú àwọn tó fẹ́ bá jagun yìí tó ṣe wáàsí fún wọn kẹ́ tó bẹ̀rẹ̀ ogun tó wá ní àgbà Islam àjàmọ́ khairul laka mina dunya wa ma fiha ó lóore fún ọjọ́ dúdú tí ń bẹ lérí ilẹ̀ ayé yìí lọ gbogbo property inú ayé yìí gbogbo owó inú ayé yìí Ọlọ́run ló mọ iye mílíọ̀nù owó tí ń bẹ inú ayé Ọlọ́run ló mọ iye gold tí ń bẹ inú ayé Ọlọ́run ló mọ iye silver tí ń bẹ inú ayé diamond tí ń bẹ inú ayé gbogbo àlùmọ́ọ́nì pátápátá tí ń bẹ lórí ilẹ̀ ayé yìí sórí kéèyàn kan mọ̀nà kó gba Islam látọwọ́ rẹ̀ àbí ó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kì í kírun lọ́wọ́ ṣe nàṣíhà fún lọ́wọ́ adẹni tí ń kírun látọwọ́ rẹ̀ kì í yọ zaka lọ yọ zaka látọwọ́ rẹ̀ ọba sọ̀rọ̀ fún onímọ̀ràn ló fi lójó ṣe sàárà látọwọ́ rẹ̀ khairul laka mina dunya wa ma fiha ó lóore fún ọ ládàá bẹ́ẹ̀ ju gbogbo tí ń bẹ láyé yìí pátá lọ ọ̀rọ̀ yẹn l'Ànábì fi Ali lára balẹ̀ wípé kì í ṣe jà bí wọ́n ti yí padà sí dáadáa la intend ǹjẹ́ wọn náà ń ṣe nàṣíhà fọmọlàkejì tọ́lọ̀ ní watawasaw bil haqqi watawasaw bis sabri ǹjẹ́ wọn náà mọ́ fáwọn èèyàn nímọ̀ràn rẹ̀ àbí mọ̀ràn bú lọ́ mọ́ fáwọn èèyàn kódà ó bá jẹ́ kó o ṣí ẹ̀ wá àsìtọ́ dáa iná ni watawasaw bil haqqi tó máa ṣe ìyẹn náà ti tó ọ ìpínyàn kan náà tiẹ̀ mọ̀nà látara rẹ̀ èyí táwa náà ń ṣe èyí tá à ń rojọ́ kì í ṣe pa ní nǹkan mìíràn tá a tún lè máa fi táìmù ṣe àmọ́ yẹn kan wọ́n pé adúrú tíra ta nílé ìtọ́rọ́lọ́ ní kí n ní àwọn tíra tó jẹ́ tíra pìlẹ̀ ẹ̀sìn Ọlọ́run ń fún mi láǹfààní àti ní wọn lé dáadáa mo wá ní wọn Ọlọ́run tó wá ní lóró ojú kíkà Ọlọ́run fi kíkà rọ̀ mí lọ́rùn ó bá jẹ́ volume 10 volume 5 láti kà á from A to Z Ọlọ́run ní ọ̀rọ̀ mi lọ́rùn alhamdulillah tá a bá wá kà á tán èyí tó pọ̀ nù táǹkà lójoojúmọ́ wọ̀nyí kò relevant sínú life mi àmọ́ ń ka ìdájọ́ obìnrin tí ń ṣe menstruation ṣé mo jóbìnrin ni ṣé mo fẹ́ ṣe menstruation mọ̀ ń ka kéwú ẹlòmíì mọ́ tèmi ni torí ẹni tí yọ relevant sí ń jọ kan ló jẹ mọ́ ká yọ relevant sí ìyàwó mi yọ relevant sí àbúrò mi ó lè relevant sí ẹ̀gbọ́n mi ó lè relevant sí ẹ̀yin tí mo ń bá sọ̀rọ̀ ń jọ kan àwọn máa ka dájọ́ zaka mi ò tí ì lówó tó wọ kíyàn yọ zaka mi ò tí ì qualify fún zaka mo sì ń ka afẹ́ni tí ó fẹ́ yọ zaka èmi èyí ṣàgbẹ̀ máa ka ìdájọ́ tágbẹ̀ bá fẹ́ yọ zaka mi ò dáná jẹ máa ka ìdájọ́ tẹ́ni tí ń dáná jẹ bá fẹ́ yọ zaka bó ni ó ṣe yọ zaka rẹ̀ bó ṣe complicate tó máa ka torí pé mò ń study tẹlómi mọ́ tèmi gbogbo kéwù wọ̀nyẹn kí wọ́n wá jọ mọ́ gbénú ọpọlọ kí wọ́n mọ́ deliver rẹ̀ kí n máa retí ìjọ tí wọ́n tó pè mí lóde kí n tó mọ́ da mímọ̀ kalẹ̀ n tí n bá ti mọ̀ tí n bá ti kà kí n tètè fi jíṣẹ́ fún inú watawasaw bil haqqi watawasaw bis sabr èèyàn tó bá wù kó gbọ́ èèyàn tó bá wù kó wò ó èèyàn kan péré tó bá ṣàmú nǹkan kan bẹ̀ tó fẹ́ lò mo ti ṣoríire parí téèyàn kan péré tó bá mú nǹkan kan nú ọ̀rọ̀ tí mò ń sọ fún wákàtí kan fún wákàtí méjì pé eléyìí ṣe mí láǹfààní mo fẹ́ lò èmi ti ṣoríire parí mo ti achieve
ìwọ tí wọn náà fẹ́ share àjò wáàsí àbí wáàsí mi tó dájú eléyìí lọ tó fẹ́ máa share rẹ̀ káàkiri tẹ́nìkan tó bá gbọ́ wáàsí yẹn látọwọ́ tiẹ̀ tó dé tí gbọ́ rẹ̀ látọ̀dọ̀ tiẹ̀ tó bá ṣàǹfààní ń bẹ ìwọ náà ní commission ìwọ náà ṣoríire watawasaw bil haqqi watawasaw bis sabr. eléyìí ni ìrántí tá a fẹ́ ṣe fúnra nínú suratul asri. àkóyawọ́ dúdú ọ̀rọ̀ ní pé n tó lè fa kókó rẹ̀ ṣe tó lè fi gbésí ayé rẹ̀ ṣe tó fi ní kábàámọ̀ wájú Ọlọ́run jọ́ tọ́lọ́run bá ń bi ọ́ pé kí ló fa ayé rẹ̀ ṣe. nǹkan mẹ́rin yìí náà ló lè fi jíṣẹ́ fọ́lọ́run tó fi ní dẹni àbámọ̀. òun ni pé mo gbọ́ Ọlọ́run gbọ́ nígbà tí mo wà láyé, mo gbà kíyámà gbọ́, mo gbà àwọn ànábì Ọlọ́run gbọ́, mo gbà kádàrá gbọ́. ẹlẹ́ẹ̀kejì ni pé mo bá wọn kírun, mo bá wọn ṣe dáadáa, mo ṣe dáadáa sóbì, mo ṣe dáadáa sẹ́bí, mo sì yọ zàká, mo ṣe sàárà, gbogbo ẹ̀sìn tọ́lọ́run ní àṣẹ Ọlọ́run mo mú ṣẹ. ẹlẹ́ẹ̀kẹta ni pé mo bá wọn gbé òdodo dání, mo bá wọn promote dáadáa. ẹlẹ́ẹ̀kẹrin ni pé mo bá wọn promote ìrọ́jú sójú ọ̀nà Ọlọ́run ọba. èyí náà ni a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́. Ọlọ́run má ṣe àṣẹ ní rọrùn fún wa. Ọlọ́run jẹ́ ara yìí ṣe kó jẹ́ ara kìyàmà ṣe. ọlá la ilaha illallah ọlá Muhammad. ẹ má gbàgbé pé ní jímọ̀ dúdú ṣẹ́jọ́ jímọ̀ ẹjẹ́ àṣẹ ẹjẹ́ tètè lọ jímọ̀ ká ṣàṣàlájú kọ́pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam. Ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.